Iléeṣẹ United Capital fojú àwọn òṣìṣẹ́ rẹ̀ tó kú nínú ìjàmbá iná nílé gogoro Afriland hàn. Iléeṣẹ United Capital ti kéde ikú àwọn òṣìṣẹ́ rẹ̀ 6 tí wọ́n pàdánù ẹ̀mí wọn lásìkò ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tó wáyé ní Afriland tó wà nílùú Èkó. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tó gba ẹ̀mí àwọn èèyàn yìí wáyé ní ọjọ́ 16 oṣù kẹsàn-án ọdún 2025. Nínú àtẹ̀jáde tí wọ́n fi léde lójú òpó X, wọ́n kéde orúkọ àwọn olóògbé náà: Jésù Tóní Ṣódípò, Kẹ́hìndé Adéoyè, Ìdìndì Òsàmédìkè Òkèkè, Olúmídé Oyèfọ́dúnrìn, Ọ̀pẹ́yẹmí Olóyèdè àti Rèbékà Adénúgà. Àwọn aláṣẹ Iléeṣẹ United Capital ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó bá ní lọ́kàn jẹ́ púpọ̀ nítorí ipa ribiribi tí àwọn olóògbé ọ̀hún kó nínú ìdàgbàsókè iléeṣẹ́ náà. Pẹ̀lú ìbànújẹ́ ọkàn ni a fi ń kéde ìpapòdà àwọn òṣìṣẹ́ wa yìí tí wọ́n pàdánù ẹ̀mí wọn lásìkò ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tó wáyé ní Afriland Towers. Ìṣẹ̀lẹ̀ yìí fi ọgbẹ́ ọkàn tí a kò lè gbàgbé sí wa lọ́kàn. Bákan náà ni iléeṣẹ́ náà tún ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí, ọ̀rẹ́ àti èèyàn àwọn olóògbé náà tí wọ́n sì ṣe ìlérí láti tẹ̀síwájú nínú ṣíṣe ìrànlọ́wọ́ fún wọn lásìkò yìí. Wọ́n fi kún pé àwọn ti bẹ̀rẹ̀ ìgbáradì ètò ìsìnkú àwọn olóògbé tí yóò wáyé láti fi rántí ipa tí àwọn olóògbé náà kó fún iléeṣẹ́ náà nígbà tí wọ́n wà láyé, kí ọ̀run tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Látàrí iná tó jó ní alájà 8 kan tó wà lópópónà Broad, erékùṣù Èkó lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí, ìròyìn sọ pé kò dín ní èèyàn 10 tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Àwọn tó di olóògbé nínú iná tó ṣẹ́yọ ní àjà 3 àti 4 ilé tí a mọ̀ sí Afriland Towers náà jẹ́ òṣìṣẹ́ Iléeṣẹ́ United Capital tó ń rí sí ìdókòwò àti ti àjọ Federal Inland Revenue Service FIRS. Ìròyìn sọ pé èèyàn 6 tí wọ́n jẹ́ òṣìṣẹ́ Iléeṣẹ́ United Capital ní iná ìpa. Àjọ FIRS tó ń pawó wọlé lórílẹ̀‐èdè yìí náà sì fìdí rẹ̀ múlẹ̀ nírọ̀lẹ́ ọjọ́rú pé 4 nínú àwọn òṣìṣẹ́ ọ̀hún ni iná ọ̀hún pa. Àtẹ̀jáde ìbánikẹ́dùn tí àjọ yìí fi síta ṣàlàyé pé àjà 6 àti ìkejì ilé náà ni àwọn òṣìṣẹ́ ẹ̀ka FIRS fún ọ́fíìsì. Wọ́n ní nígbà tí olóbó ta àwọn pé iná ń jó níbẹ̀ kíá ni àwọn kàn sí ikọ̀ aláàbò àti àjọ panápaná. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí àsìkò àmójúbà sinimá tuntun ìlú sinimá tó lóyin ládùn. Ẹ bá wa wò ó kí ẹ sì bá wa pín ká, ẹ bá wa fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.